ní December tí wọ́n bá yanjú ọ̀rọ̀ yẹn so pàtó tún di ẹnujọ́ mẹ́ta tí wọ́n ní ká lọ ta ilé yẹn ilé tàdé ń wí kẹrì èmi mo ra ilé yẹn fún ọmọ mi Tajudeen tí mo bí fún un ọmọ 5 mo bí fún un 3 ni wọ́n kù so mo ra ilé yẹn lórúkọ ọmọ ẹ̀yìn pé torí mo ti bímọ 4 tẹ́lẹ̀tẹ́lẹ̀. ok ẹ tó dọ́dọ̀ tí wọn. tó dọ́dọ̀ tí wọn. sọmọ kẹlẹ bí wọn. 5 mo bí fún un 3 náà kù. so. dáhùn ni Tajudeen ṣe wá jẹ́ tẹ́kùn lẹ́ fi ra ilé. ẹ dà fún mi orúkọ mi ni ọmọ tí mo àkọ́bí tí mo bí fún wọn àwọn ọlọ́mọ Ìbàdàn èmi ìṣe Ìbàdàn. ok Èkìtì lèmi but not náà bí wá sí. ok so ìgbà tí mo fẹ́ wọn Saudi láti fẹ́ra àdè lọ kóòtù lọ́hùn. Saudi. bẹ́ẹ̀ni. ẹjọ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ń gbà ẹ̀. bẹ́ẹ̀ni. ok Saudi mo wà mo ti wà mẹ́fún 27 years káwọn tó ń ṣe wọlé ní 2000 àwọn Saudi wọ́n dẹ̀ rí mi wọ́n náà fẹ́ fẹ́ mi àdèjọ sọ̀rọ̀ àdè wá sí Nàìjíríà wọ́n lè máa ṣe ìyàwó láwọn tí fẹ́ yàwó rẹpẹtẹ pé a kàn lè lọ kóòtù ni àdè lọ ìwé yẹn náà wà lọ́wọ́ mi bá ok bàtà ṣe gbóyè tán àdè ń bá níyàn lọ oúnjẹ ni mò ń tà níbẹ̀ ní Saudi fáwọn alálàájì àti inú múra mo dẹ̀ máa ń kéèyàn 10 wọlé nígbà mi tí wọ́n bá mi tá à ń jẹ tí wọ́n á lọ wọ́n dẹ̀ rí mọ́ làwọn láìkì mi so àdè bá lọ gbà tí mo dẹ̀ bímọ àkọ́kọ́ ọmọ yẹn poison ni so gbà tí oyún yẹn ti dé age of 6 months oyún yẹn ò lè kọjá 6 months lọ so ìmí tí máa bí lẹ́yìn ìyẹn kú ìmí tí máa bí lẹ́yìn kí wọ́n ti wọ́n máa ń pè ní màá rántí orúkọ tán fi tí mo fi bí ọmọ yẹn wọ́n máa ń pè ní bóyá gbàgbọ́ orúkọ ẹ̀ ní Yorùbá ṣá so wọ́n ṣe máa fún alábẹ́rẹ́ yẹn ṣá ẹ fi bí ọmọ yẹn ní èjì tí kò ní àfẹ́tì mo bí kejì náà àwọn ọ̀rẹ́ wọn kan wá ọkùnrin yẹn jẹ́ sòro ó ń ṣiṣẹ́ mẹkáníìkì ní Saudi ní Mọ́kà a máa ń dé sọ́dọ̀ tàbá wa láti Jídà làwọn ń gbé àdé sọ́dọ̀ àrẹ́ǹtì ibi tá a ti ń ta ń jẹ. tẹ bá fẹ́ ṣiṣẹ́ hajj. bẹ́ẹ̀ ni sà so àwọn kẹ̀rí ọ̀rẹ́ ni wọ́n àwa lọ máa ní káwá kí wọn. yes ma ẹ bá mi gbẹnu sí microphone kẹ bá mi sọ̀rọ̀ sókè torí èmi nìkan kọ́ torí ọmọ Nàìjíríà ni orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá àti tó mi wá sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀mọ́. Alájà Ọláníwájú lórúkọ mi. láti. Alájà Yínká Ọláníwájú Ajangidi láti Ọ̀sẹ́bẹ̀lẹ̀ ní Ìbàdàn láfíà wáyà mi. ok kí ló ṣẹlẹ̀ ma. mo rò pé mo ti wá bíbáyìí. ó tún ti ṣẹlẹ̀ ó ẹ̀yin èèyàn ẹ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀ni ò ṣẹlẹ̀ lè tí mo gbé wáyìí ó skin gbákanjì kún kódà ó skẹlẹ mẹ́ǹjọ bẹ́ẹ̀ ni ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá gbọ́ eléyìí tá a tún gbé wá lónìí o torí ó ní agbára ẹ gbádùn ẹ gidi gan ni ẹ máa ń comment kẹ máa like kẹ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dá yín lágara ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan ẹ má yí kú ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ní December tí wọ́n bá yanjú ọ̀rọ̀ yẹn so pàtó tún di ẹnujọ́ mẹ́ta tí wọ́n ní ká lọ ta ilé yẹn ilé tàdé ń wí kẹrì èmi mo ra ilé yẹn fún ọmọ mi Tajudeen tí mo bí fún un ọmọ 5 mo bí fún un 3 ni wọ́n kù so mo ra ilé yẹn lórúkọ ọmọ ẹ̀yìn pé torí mo ti bímọ 4 tẹ́lẹ̀tẹ́lẹ̀. ok ẹ tó dọ́dọ̀ tí wọn. tó dọ́dọ̀ tí wọn. sọmọ kẹlẹ bí wọn. 5 mo bí fún un 3 náà kù. so. dáhùn ni Tajudeen ṣe wá jẹ́ tẹ́kùn lẹ́ fi ra ilé. ẹ dà fún mi orúkọ mi ni ọmọ tí mo àkọ́bí tí mo bí fún wọn àwọn ọlọ́mọ Ìbàdàn èmi ìṣe Ìbàdàn. ok Èkìtì lèmi but not náà bí wá sí. ok so ìgbà tí mo fẹ́ wọn Saudi láti fẹ́ra àdè lọ kóòtù lọ́hùn. Saudi. bẹ́ẹ̀ni. ẹjọ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ń gbà ẹ̀. bẹ́ẹ̀ni. ok Saudi mo wà mo ti wà mẹ́fún 27 years káwọn tó ń ṣe wọlé ní 2000 àwọn Saudi wọ́n dẹ̀ rí mi wọ́n náà fẹ́ fẹ́ mi àdèjọ sọ̀rọ̀ àdè wá sí Nàìjíríà wọ́n lè máa ṣe ìyàwó láwọn tí fẹ́ yàwó rẹpẹtẹ pé a kàn lè lọ kóòtù ni àdè lọ ìwé yẹn náà wà lọ́wọ́ mi bá ok bàtà ṣe gbóyè tán àdè ń bá níyàn lọ oúnjẹ ni mò ń tà níbẹ̀ ní Saudi fáwọn alálàájì àti inú múra mo dẹ̀ máa ń kéèyàn 10 wọlé nígbà mi tí wọ́n bá mi tá à ń jẹ tí wọ́n á lọ wọ́n dẹ̀ rí mọ́ làwọn láìkì mi so àdè bá lọ gbà tí mo dẹ̀ bímọ àkọ́kọ́ ọmọ yẹn poison ni so gbà tí oyún yẹn ti dé age of 6 months oyún yẹn ò lè kọjá 6 months lọ so ìmí tí máa bí lẹ́yìn ìyẹn kú ìmí tí máa bí lẹ́yìn kí wọ́n ti wọ́n máa ń pè ní màá rántí orúkọ tán fi tí mo fi bí ọmọ yẹn wọ́n máa ń pè ní bóyá gbàgbọ́ orúkọ ẹ̀ ní Yorùbá ṣá so wọ́n ṣe máa fún alábẹ́rẹ́ yẹn ṣá ẹ fi bí ọmọ yẹn ní èjì tí kò ní àfẹ́tì mo bí kejì náà àwọn ọ̀rẹ́ wọn kan wá ọkùnrin yẹn jẹ́ sòro ó ń ṣiṣẹ́ mẹkáníìkì ní Saudi ní Mọ́kà a máa ń dé sọ́dọ̀ tàbá wa láti Jídà làwọn ń gbé àdé sọ́dọ̀ àrẹ́ǹtì ibi tá a ti ń ta ń jẹ. tẹ bá fẹ́ ṣiṣẹ́ hajj. bẹ́ẹ̀ ni sà so àwọn kẹ̀rí ọ̀rẹ́ ni wọ́n
àwa lọ máa ní káwá kí òun àlọ́ kí ìyàwó máa yẹn wá wọlé lọ́dún yẹn ìyàwó ẹ̀ máa sọ wípé ṣé yóò lè rí ibì kan rà bóyá uncompleted torí pé kí n ta bá wá sí Nàìjíríà hòtẹ́ẹ̀lì àti ilé ọ̀rẹ́ la máa ń sùn káàkiri mi ì lè sùn hòtẹ́ẹ̀lì mi ì sùn hòtẹ́ẹ̀lì mi ṣé yóò lè rí ibì kan rà ni so ó máa yára pé òun bá mi get àjọ dínàdúrà ó ní tóun bá ti dé Nàìjíríà òun á pè mí ó máa yẹ dé Nàìjíríà. kí ló kọ ọ̀rẹ́ wọn yẹn. Sòrò náà ń pè. Sòrò ọmọ àdúgbò ni Sòrò. ọmọ Ìbàdàn yẹn náà. sọ́nà àwọn sáwọn náà sì wà. ó yí wà Nàìjíríà bẹ́ẹ̀. so ìyàwó wọn yẹn kọ́. ìyàwó wọn yẹn òun náà wà. so ìyẹn á pè mí pé òun bá mi rí ibì kan wọ́n níbẹ̀ wà ní Olómi so wọ́n á ní dáríkàrí obìnrin máa ló ń bá mi rí ibì kan 2.5 ní Olómi àwọn wá ní kí n pè mọ́ àpò wọ́n á bá wọ́n àìsàn wọ́n á pè é wọ́n á ní ta ló ní ibẹ̀ yẹn rí àwọn wọ́n wá ní lọ́wọ́ bàbá kan tó ń pè ní amúbíyẹyá ni bàbá yẹn àwọn wá ní kán lọ bá wípé Ajangidi ló ń sọ̀rọ̀ pé adé Ajangidi ló ń sọ̀rọ̀ pé kó dá owó yẹn padà mo ní kí ló dé wọ́n wá ní torí iṣẹ́ kan náà làwọn jọ ń ṣe mo ní kí ló dé kí ló fà á bí kìnìún wọ́n ní kó ṣàdá owó yẹn padà ọ̀rẹ́ wọn kan tó wá wọn ń pè ní Wàídì Fọ́gá wọ́n wá pè kó tẹ̀lé wúmà yẹn kan jọ lọ gọ́sọ̀ gbọ́dọ̀ ìdílé lọ́dọ̀ máa yẹn dá owó yẹn padà mo gba owó yẹn padà ọ̀rẹ́ wọn míì tó wá ní another hajj tó tẹ̀lé so wọ́n pè ní Wàídì Òde ìyẹn bó ṣe dé àwọn ní wọ́n pa fóònù wọn dá lóhùn bó ṣe ń pè wọ́n wọ́n ní kí ló dé tẹ́ bá fún ẹ̀yin lẹ́ máa fún wọn ní fóònù tó bá pè ẹ̀ dẹ̀ pa fóònù kí ló dé ó ní kí má dàn pé àwọn ọmọ Ìbàdàn àwọn kìnnì kan bẹ́ẹ̀ mo ní ẹ wà délé ìlò torí wọ́n máa níyàwó tó wà lọ́dọ̀ yìí mi ò jẹ́ kí kẹ́ máa dá àwọn èèyàn yín lò mo á pe fóònù yẹn mo á tẹ̀ mo á pe má yẹn má lóun ti kọjá lọ sí Mọ́kà nígbà tó ń ti pè ń pè ń tẹ̀ ti dáhùn mo là ń bọ̀ á lọ sí Mọ́kà á lọ gbé má yẹn á ṣe gbogbo bá ṣe máa tó ń jẹ mo tọ́jú àṣegbàgbé wálé gbà tó délé ọ̀dọ̀ wa wọn ò ní lè fi má yẹn kalẹ̀ tì mí sínú ilé wọn á ní má yẹn pé èèyàn burúkú ni kìíní kan bọ́ọ̀tì tí èèyàn bá ti ṣe burúkú sí mi ò mọ̀ pé èèyàn burúkú lẹ́yìn wọ́n yà sọ tó lẹ̀ fún mi pé má yẹn pé nígbà tí má yẹn lòun fẹ́ tẹlifíṣàn kan àwọn pè ní home theatre wọ́n máa ń gùn báyìí tó ní táyà báyìí wọ́n ti ṣe plasma yẹn náà ṣe plasma so má yẹn lòun fẹ́ vala hajj mo ra fún ní 15,000 riyals so àwọn àǹkárá kan landis náà má yẹn lòun fẹ́ mo tún fún lọ́la pé òun fẹ́ nǹkan lọ́dọ̀ wọn so gbà tí má yẹn rí gbogbo ẹ̀ṣá má dà pé òun á bá mi get kì má wọ̀ ọ́ tó pé yẹn ni ìyẹn máa Wàídì Òde yẹn ọ̀rẹ́ wọn yẹn mo ti fi lọ so ìgbà tí létà tí máa wá dé Nàìjíríà máa wá pé òun ti rí pé ṣùgbọ́n ti máa ń bọ̀ kí n má mú ọkọ mi wá sí Nàìjíríà pé mi nìkan ni kí n wá ṣẹlẹ̀ wọn pé èmi ò mọ̀bi kankan tọ́mọdé ń pè mí ẹgbẹ́ mi náà máa ń wà tó ń jẹ mò ń tà business man làwọn wọ́n á ní kí n tẹ̀sí speak out wọ́n á máa gbọ́ ogun tó ń ṣẹlẹ̀ wọ́n wá ní kí sọ pé mo ti gbọ́ àwa múra àwa wá sí Nàìjíríà àtàwọn bàtàdé airport wọ́n ní kí n pè é wọ́n á pè máa yára ṣé kò wọ́n á gbé mi kò mọ̀ kó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tún pa fóònù wọ́n ní kí n pa fóònù wọ́n wá sọ wọn tí màá wí fún yín pé kí n sọ pé káyì kọ̀kọ́ délé náà pé torí màá mi ní stroke ńgbà yẹn pé kí ni mo fẹ́ kẹ́rù délé náà tí n bá ṣe tán màá wá bá wọn nìbàdàn àṣẹ bẹ́ẹ̀ àti Abẹ́òkúta àwọn mọ́dà mi gbé gbà ní Aṣérò so àwọn ńgbà tá wọ́n wá ní kí n bẹ̀rẹ̀ gbé níbo ní ká ti wá bá àwọn dẹ̀ mọ́lé ẹ̀ ó wá ní ẹ̀yìn NTA kìnnìkan àwọn ní pòlì pàṣẹ gbéra ibi kan wà ní òkè àjọ tí ń ta mọ́tò àyà ara mọ́tò Infinity Jeep kan níbẹ̀ afẹ́sẹ̀ ọ̀dọ̀ máa yẹn so bí máa yẹn ṣe kọ́kọ́ rí mi pẹ̀lú wọn mood exchange ó kà mí kéèyàn burúkú pé àwọn sẹ́ẹ̀tì òun ṣùgbọ́n ìdí tó yẹ kí n gbé wá àwọn fún mi mo ní kí nìyẹn wá sọ fún mi pé ṣé mo mọ̀ pé máa yẹn pé tí ẹnìkan kò bá wọn sẹ́mi ó lè pa mí pé iṣẹ́ táwọn jọ ń ṣe ó lè pa mí. iṣẹ́ wo ni wọ́n ń ṣe. yóò dà fún jìbìtì ní gbogbo jọ ń lù ọ wá ní ó lè ṣe mí léṣe tẹ́nìkan mọ̀ pé mo ní ṣé ó ti ṣe léṣe rí ni wọ́n ní ọmọ ẹ̀ ìbejì wípé Ìyítáyé pé nílùú Ìjẹ̀bú Òde ó lọ fi ṣògùn owó wọn ni ok ta ló sọ fún yín wọn wá lẹ́nìkan jẹ́ lukú bẹ́rìbẹ́rì òun dẹ̀ ni dírẹ́fà máa yẹn ok ìgbà tí máa yẹn wá di pa kí Táyọ̀ yìí máa yẹn wá bá a ní ọ̀dọ̀ wa ní Abẹ́òkúta ṣe gbẹ máa yẹn wá padà máa yẹn wá pè láti ọ̀hún pé alájà èlò wọn ní èlò ẹlẹ́sà ó ní báyìí ó lóun ní ìdí màálù 4 lọ́wọ́ mi bí màálù 2 ló pé ń gbà náà mo ní bó ni kí n ti rówó wọn ní torí pé bá mi ra ilẹ̀ ó dà òun wá dà pé kí n má sọ pé Wàídì òun ṣe ẹran rírọ̀ o àwọn sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní kí ní kó máa bọ̀ n bá ní kó máa bọ̀ wọ́n ṣe dé ó pè wá ó ní òun ti lè ṣẹlẹ̀ ní kó máa bọ̀ àwọn ní kó pàdé wa ní báńkì ní UBA bank ní Panṣẹ́kẹ́ àbá fèsì bàtà débẹ̀ àjọ wọ báńkì mi àti wọn á gba 200,000 jáde a dẹ̀ ti ń gbowó mo ti ń gbowó nínú àkáǹtì mi àwọn wá pè wá pé madam ṣé kìí ṣe pé wọ́n ń gbà yín mo ní rárá ó wá torí mo ṣe gba owó ilẹ̀ gba gbẹ̀ lọ́wọ́ ẹ̀ fún máa yẹn ó wá play bóyá tẹlifíṣàn àbí laptop ní báńkì yẹn fún wa pé ṣé ìṣe mọ́ ṣe lè ní rárá mo ní eléyìí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ kó wọ́n ti rà á ṣùgbọ́n kọ́ mo fẹ́ fún wọn ní nǹkan yẹn wọ́n ní no problem báwo ni bàbá ṣe jẹ́ tí wọ́n lọ́kọ́ mi ní bá gba 200 bá ṣe bọ́ta àwọn wá ní kí n wá wọ́n wá yọ 50,000 lé mi lọ́wọ́ níbẹ̀
wọn mú tibi tó wọn kò sápò máa yẹn wá dúró mi kọ́kọ́ níbi orí mọ́tò báyìí wọ́n ní kí n fún un bá ní alájí ní tí mo lágbára ní alájí ẹgbà owó yẹn kà ó wá mú owó ṣe báyìí ó ṣe báyìí ó wá start mọ́tò ló bá lọ ìgbà tí mo wá lọ bá wọn pé táwa pọ̀ pé báwo ni ọ̀rọ̀ ìwé ilẹ̀ ó wá mú wa lọ sí ọ̀dọ̀ àwọn aládùúgbò ilé tó ti lé wa mo ní ẹni tí ó nílé yẹn kí ni problem tó fẹ́ ta ibẹ̀ pé ó yẹ kéèyàn mọ̀ ó má jẹ́ pé nǹkan tí a níra ni a ò ní rárá awádẹ́dọ̀ ó máa yàn ń pè ní ìyá red block ó mú adébẹ̀ wọn kí wọn ní àwọn tí wọ́n fẹ́ ra lé fún ọmọ wọn ó ní woman yẹn ilé àtọkọ ẹ̀ woman yẹn ni ilé jùmọ̀tì ni pé kò ní problem ju family problem lọ kó da kára kí ní kankan bá ní òkè abápadà abákùrò mi ìgbà tá a wá dé ọ̀dọ̀ títí ẹ̀ pé báwo ni ó ní àlàjọ lókù kíní kan mo ní kíni ó ní màá ṣe tún ilé yẹn rà lọ́wọ́ òun ni tó lórúkọ òun lòún fi rà mo ní nígbà tí ìgbà yẹn lẹ ní owó ẹ ṣe máa fi orúkọ yín rà àwọn ní nǹkan táwọn ń sọ fún mi nìyẹn pé ó lè pé irú èèyàn ó lè rà á kó tà fẹ́yàn mélòó kó ṣe wọ́n ṣàṣọ sórí ẹ̀ fún mi kí láwọn fẹ́ ṣe ọ̀nà máa wọ̀rì àwa inform lọ́ọ̀yà kan lábẹ́kúta àwa inform wọn á ṣàlàyé fún wọn náà ṣàlàyé fún pé àjọ máa jí lọ bìkan ní Ìbàdàn aṣèrò láti ń bọ̀ pé a máa jọ jí lọ sí Ìbàdàn ọ̀rọ̀ ilẹ̀ gbàtẹ́dọ́dọ̀ nǹkan torí àkókò tó dàbí gbàtà débẹ̀ máa ń ṣàlàyé fún lọ́ọ̀yà yẹn wípé òun lóòótọ́ wọ́n fún un lówó òun bá wọn rà ṣùgbọ́n orúkọ òun lòún fi rà ìgbà kan pé iye báyìí lòún fẹ́ tún tà lọ́ọ̀yà pè mí síta ó lálàjà ó ní ká fún ní iye tó bá fẹ́ ká lè fi gba ìwé ní ọwọ́ ẹ̀ mo dẹ̀ ní òkè mo dẹ̀ fún wọn àti pàṣẹ kíkan láwọn fẹ́ wọ́n dẹ̀ kó yẹn wá a sign èmi sign as mother of the son àwọn náà sign as baba so ṣẹ́mọ̀ ikú òlọ́jọ́ àrùn lóṣù oníyàwó púpọ̀ ni wọ́n àwọn ọmọ náà dẹ̀ pa àwọn ọmọ náà ń gbé lọ́dọ̀ mi wọ́n á ní òkè wọ́n wá ní next of king yìí ọmọ yẹn ń kọ́ wọ́n á ní kábúrò mi sign that is Bukola ó sign àṣebẹ́ ìyẹn bá ní ìwé yẹn lélẹ̀ bá ní kí lọ́ọ̀yà gbé sọ́dọ̀ lọ́ọ̀yà kí n dúró ní Nàìjíríà a máa ń padà lọ yes sir so ẹ má bínú sir so erégbé ti regbe wọ́n wá ní problem gbà kan Saudi ní 2014 wọ́n ti máa bọ̀ Nàìjíríà mo wá ṣùgbọ́n tó ń jáde ní 2017 kò sí nǹkan kan mọ́ àwa mú fúlọ̀ sí Kánò aṣáṣe wẹ̀ wọ́n ṣàríyàwó mi fẹ̀ wọ́n ṣàṣe ìyẹn lọ bẹ́ẹ̀ àwa wà nínú ilé yẹn building méjì ni building apá bíbáyìí 6 bedroom ni pẹ̀lú gbogbo toilet ibi báyìí náà ó jẹ́ bíi 2 bedroom àti 1 bedroom ó ṣàkún bẹ́ẹ̀ èmi mo gbé sí room and parlour pẹ̀lú àwọn ọmọ mi yìí àti táyé ọmọ mi náà ni àjọ gé àmọ́ kìíní yẹn láṣẹ bíríkìlà ta dẹ̀ lẹ́lẹ́rìí ládùúgbò pé ta ló kọ́ nígbà tá a ṣe gbogbo ẹ̀ tán àwọn náà délé òun à ní problem bó ṣe dẹ̀ kan náà ó kàn gbógun dé ní wàá dandan pé kí òun fẹ́ ta bíbà ẹ̀ mo ní kí ló dé mo ní mi ò lè ta kí la fẹ́ ta fún kí ló ṣẹlẹ̀ ẹ láwọn máa ta ni ẹ lè gbógun kalẹ̀ pọ́ ọmọ mi ẹ pèsè ẹgbẹ́ kan ẹ ní plasma yìí tí màá fẹ́ kàn ta ibẹ̀ yẹn plasma yìí ó ní CC camera ara ní nǹkan bíi 2 million plus so ẹnìkan ti wá sanwó ẹ̀ fún mi àwọn tẹ̀lé kó mo ti ta nígbà tí láti 2014 yẹn wọn ò bá mi dá sáwọn ọmọ mi mò ń dá gbé gbogbo ẹ̀ àwọn àròkó mo ti ta àwọn àtọ̀rẹ́ wọn kan wá sílé wọn kàn ń ṣẹlẹ̀ àwọn kókó mo ní mi ò ta anything o mo ní ṣẹ́rí wo kíní yẹn ló yìí sí ìlú bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rí wọ́n bá ní kíní yẹn pé kí ọmọ gbé fún un pé tó bá ti gbé fún un kò sí jà mọ́ wọ́n bá ní kí ọmọ yẹn pé kó gbé báíbù wá Quran ọmọ mi káàdì ọmọ yẹn gbé dání àwọn ìjọ dì mú báyìí wọ́n wá jọ ń ṣe pèpè káàdì tí n bá dà yín Ọlọ́run á dà yín tóun bá ti ta kíní òun á fún yín lówó kẹfì lọ skul mbẹ kíní kan òun torí lè lóun fẹ́ ṣe lọ táyé mi yẹn náà fẹ́ ṣe mẹ́sìn so kò sí agbára wọ́n bá ní òkè the next thing wọ́n gbé lọ gbàtó tó nǹkan bí oṣù bíi mẹ́ta àwa ti lọ lọrin gbọ̀nsọ̀ pé kí n fi lélẹ̀ lẹ̀ pé kí o máa pa mí ni mo ti lọ lọrin so ó wá pè mí láti lọrin pé òun ti fobìnrin yẹn lẹ̀lẹ̀ kí n máa padà bọ̀ nílé ilẹ̀ tí mo tún ní lọrin yẹn tí mo rà fáwọn ọmọ mi tí mo bí síbò mi wípé kí n tún wá tà yẹn kóun ra mọ́tò kóun ṣe gbá mo ní kò lè possible mo ní plasma tẹ gbé lọ ẹni tó san 1.5 fún mi tí ò ti sanwó tán owó kíní yẹn mo ti tà mo ti fún ní owó bẹ́ẹ̀ wá ti fọlọ́pàá gbé mi mo ní owó tó dẹ̀ kéré mo ní òun la fi manage ara wa ló bá ní kò ní dáa fún towí yẹn pàṣẹ bẹ̀rẹ̀ ní àṣìbẹ̀rẹ̀ wà láwọn máa pa ẹ́ tó ń bá yẹ níbàdàn bá ní òkè mo ṣáà ṣe gbé làǹbá síbàdàn gbàtà débàdàn tàdé bi ilé ó ti ta wọ́n là ní àfúlọ̀ tó wà ní ẹ̀yìn àti ṣọ́ọ̀bù méje tí mo yọ sórí ẹ̀ wọ́n ti ta torí àfẹ́ǹsì gbogbo ẹ̀ ni àti géètì méjì tó wà ń bẹ̀ wọ́n ti ta láti káàdé kí ló dé máa ta nǹkan bá gbé wọn wá síbí bá ló bá dàn pé wọ́n ní káàdé kìíní ẹ̀kejì gbọ́dẹ́ lẹ́tẹ̀ta wọ́n sọ pé àwọn lẹ́yà ló dá sí kéèsì yẹn bíbà wọ́n bá ní wípé wọ́n ṣàpè wá mọ́ra ìmì àtàwọn ọmọ wọ́n bẹ̀ mí wọ́n bẹ̀ àwọn ọmọ ń sunkún kájọ torí tọ́lọ́ pé àwọn ọmọ tó ṣe àwọn pé èṣù ló lo àwọn pé torí bẹ́ẹ̀ kọ́ pé ká lọ síwájú àwọn àfá Kẹ́hìndé àbí Alájí Kẹ́hìndé àwọn tó ń bá yín gbẹ́jọ́ bẹ́ẹ̀ ni wípé káwọn ṣèwé fún wa ká lọ ta ìyẹn pé mo ní mi ò lè ta wọ́n ní kí n lọ ta ibẹ̀ yẹn wípé kí n má wọ ká má wọ bẹ̀ mọ́ ká ṣà lọ tà á ni kí ló dé ta máa ta ilé tàdé ń ta lọ gbàkẹ́rẹ́ 450 ní ilé wọ́n ti wá sọ lé di 5 something nígbà tí mi ń ṣọmọ yahoo n bá ní èèyàn ẹjá padà sí inú ilé náà
ṣé bí ilé yẹn wà mẹ́lẹ́ ti já padà sínú ilé àwọn ní kí n má bá àbúrò má dà pé kí n lọ sínú ilé yẹn pé kí ló dé ẹ lọ sínú ilé àjọba wọn ni gbà tán gbọ́ tiẹ̀ àǹtí yẹn ni ká lọ lábàlọ́ ńgbà dénú ilé kí á ti kà tó ń bá mi mẹ́ntẹ́ ní ilé òun náà ló bá wọn ta ibẹ̀ yẹn wọ́n ti yọ gbogbo tọ́lẹ̀tì tó wà nínú ilé yẹn accessory everything àti kitchen àti wardrobe gbogbo sọdàwòrò kò sí iná wọ́n ṣe mọ̀ pé tára bá sán kíní kan wà bẹ̀ tó máa ń gbé síbẹ̀ tó máa ń di tí ò ní jẹ́ kó wọnú ilé yẹn àti gbogbo everything ilé yẹn ti wà empty mo ṣe dáhùn bá lọ gbé bọ̀bọ̀ yẹn wípé òun ni malfọlọ́pàá gbé pé òun lẹ́ni tí àwọn tó ń gbélé sọ pé wá ṣiṣẹ́ yẹn ó dẹ̀ sọ pé dáàdì wa lóní kóun lọ yọ abadi police station wọ́n ṣe wá ń pe dáàdì owó àrẹ́pọ̀ fóònù náà la fi pè àwọn wá ń sọ pé ńgbà tó wá yọ ṣé n tó sọ máa ń lọ bàjẹ́ bẹ́ẹ̀ ló yọ lọ yanjú ẹ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀ yẹn bí GP yẹn ṣe gbọ́ kéèsì yẹn ó ní ká máa lọ sí kóòtù làbá lọ kóòtù gbàtà dé kóòtù wọ́n pe ọ̀bọ̀n yẹn wọ́n ní tò pé on the 9 next month pé ká pàdé ní ibẹ̀ wọ́n ti òun mọ́ létí làwọn bá pè mí pé ìyá Káyọ̀dé àwọn ló gbọ́dọ̀ lélẹ̀ lọ́lé yẹn àwọn máa rí pé àwọn pa ẹ́ ni àwọn máa rí pé tó bá rìn kó máa wẹ̀yìn pẹ̀lú àwọn rẹ́kọ̀dù kódà àwọn ọmọ tó bí fáwọn òkíà àwọn ọmọ tó kù tó kú dáwọn àti ẹ̀pọ̀ àwọn anìkan pa wọ́n dànù tí ò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde kìnnìkan gbá kan wo bá sọ fún gbogbo àwọn èèyàn bá dàn pé ẹ lọ sórí Yọmí kẹ̀dẹ̀ lọ rìpọ́ọ̀tù ní woman welfare pé n tó ń ṣẹlẹ̀ lé kó má rí pé máa kàn torí lè ti wà empty àwa nìkan là ń dá sunbẹ̀ so gbogbo ìbẹ̀rù kò jẹ́ ká lè sunlé ìjọ wo kan ta wá mi wà ìjọ Monday ibi ìkànnì abẹ́ sùn gbàtà ìlàfi lọ sùn ní sókà akọ̀rọ̀ sùn ẹ̀rù kàn bá àmọ́ bí ta fẹ́ yà sí òun la fi dèrò ibi bàìsà. wọ́n tó yẹ kó o fi fóònù lẹ̀ kó o farabalẹ̀ máa wò ó kó o lè bá a kọ́gbọ́n. níbi tó o ti ń tẹ fóònù tó o ti ń sọ pé ẹjọ́ wọn pọ̀ gbogbo tó yẹ kó o kọ́ ní ló ti sọnù yìí ńgbọ̀ bá wá jìn sọ́fìn tí ọ̀yẹ́ òjè sí ìgbà náà lọ́wọ́ àti ó fi kábọ́nu pé ó dẹ mọ́ ó. ọ̀rọ̀ pọ̀ àbí ọ̀rọ̀ kéré ni ó sọ bó ṣe rówó ó sọ̀rìn àjò tí wọ́n ń rìn bọ̀ ó sì sọ débi táwọn jọba adé ọ̀wá lọ́rọ̀ pọ̀ ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ náà sì wà ń jókòó táwọn náà sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí o bẹ́ẹ̀ lórí o àwítà ìwé ọ̀wá lọ́rọ̀ pọ̀ ẹ mú mi jàre ìyá wa ẹni jọ mi. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. yes sir orúkọ yín sà. orúkọ mi ni Alhaji Ibrahim Ali Mohammed tí gbogbo ayé máa ń pè ní Adé Ajangidi. Adé Ajangidi. Adé Ajangidi ń bolẹ̀ ti rí Ajangidi ẹ ti sọ orúkọ yín ń bolẹ̀ ti wá tún rí Ajangidi. ọmọ Ìbàdàn ni mí ní sàlẹ̀ òsì ní Ajangidi. ok so orúkọ agboolé yín nìyẹn. ní bẹ́ẹ̀ ni family compound name nìyẹn. ní Gidarami. ok ọmọ Ìbàdàn ni mí. ok ẹ bọ́ ní Ìbàdàn tó ti jẹ́ Gidarami. Gidarami ó wà ní sàlẹ̀ òsì. sáwùsá lọ tẹ̀rẹ̀ lónìí. àwọn Haúsá pọ̀ ń bẹ. so àwọn grandfather wa tí wọ́n ti gba Haúsá wà ń bẹ Haúsá tó jẹ́ méjì tó jù yín lọ tó jẹ́ méjì mi tó jù mí lọ wà ń bẹ. àbí ibẹ̀ gan lẹ ti ṣẹ̀ wá. ó mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ gan torí Ìbàdàn kálukú máa ń ṣẹ̀ wá láti oríṣiríṣi. ṣẹ̀ wá láti ilẹ̀ Haúsá torí mo gbélé Haúsá dáadáa. grandad mi ọwọ́ mi ló dẹ̀ kù sí. nílẹ̀ Haúsá. ní Ìbàdàn bíi. ok so ti yé yín sìn. ok torí pé àwọn àfáà ńláńlá tí wọ́n ṣẹ̀ wá láti north wọ́n pọ̀ Ìbàdàn ó mọ̀ jẹ́ pé ara ibẹ̀ ni mo fi béèrè bẹ́ẹ̀. bó ẹ gbọ́rọ̀ tí màmá sọ bó ló ṣe jẹ́. ẹ ṣeun gan sa èmi tí mo jókòó yìí mi ìbá ti wá bí rárá mo píkì ọ̀rọ̀ nínú Al-Quran Karim wípé ẹni ayé bá ń gbéga tẹ bá disrespect ẹ tí ò rí kankan ṣe fún yín ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run mi rí irú rọ́bà ìrí láyé mi tó bá dẹ̀ ti jẹ́ pé gbóhùn tó sọ yẹn òótọ́ ni gbogbo èkó nínú Al-Quran yóò ṣẹlẹ̀ sí mi tọmọtọmọ tí mi ò sún ló bí fún mi ṣùgbọ́n tó bá jẹ́ rọ́kọ́ gbogbo èkó nínú Al-Quran àti Bible yóò ṣẹlẹ̀ sí ẹni tó bá parọ́ náà méjèèjì Ọlọ́run ló mọ ẹjọ́ dá o ṣùgbọ́n tó jẹ́ kí n ní sùúrù mi bá ti lọ sorry o ṣe mi bá ti lọ ṣùgbọ́n the last time we came here ó láti dé àdúgbò ó ní Oríyọmí ti dáhùn láti ní fóun níwèé pé ó ti ní kóun lọ́ọ́ máa gbé ilé ṣe láwọn tó ń sọ fún pé mo fẹ́ pa mi deny o hero tẹ́ bá ní èèyàn ìsanírò mo wá sọ fún pé who is that Oríyọmí gangan I can only respect that name Oríyọmí is an activist ní sà mo ní iṣẹ́ court activist ni mi o. ẹ̀dùn sà I agree ṣé kóòtù ní yín sà. n lè ṣe kóòtù. ok ṣùgbọ́n mo lè rán èèyàn lọ bẹ̀ tó bá ṣe tí ọ̀dà. mo wá sọ fún wípé abẹ̀rẹ̀ nìyẹn o ilé yìí o lè gbá lọ́ọ̀ mi wọ ní kéde sí kẹjọ tí mo fẹ́ oh sorry
wípé drọ́ọ̀gì alájì drọ́ọ̀gì àti drọ́ọ̀gì àti 419 ni mi ti gbogbo Saudi mọ̀ ẹni tó ní ilé epo tó wà ní ìyànà ọba lákùrẹ́ ọmọọṣẹ́ mi ni tí wọ́n dẹ̀ mọ̀ wá papọ̀ dáadáa fọ́tò ló wà ní báyìí tọ́mọ ẹ̀gbẹ́ dání. ẹ máa ń ṣe drug ẹ dẹ̀ máa ń ṣe 419. then tó jẹ́ pé iṣẹ́ tẹ̀ ṣe gangan nìyẹn gbà yẹn. yes and that is where I made my money. ìfẹ́ ò dẹ̀ ń ṣe ẹ̀ṣẹ̀ sà. ìfẹ́ kò ń ṣe ẹ̀ṣẹ̀ sà. kò yẹ kó jẹ́sẹ̀. kò yẹ kó jẹ́sẹ̀ sà. ẹ̀ṣẹ̀ ò yẹ kó jẹ́sẹ̀. thank you. mo wá fi wákàtí ọ̀wọ̀ ìwòrò ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọkùnrin kí wọ́n ṣẹ́rí sà kí wọ́n fi ọ̀rọ̀ mi kọ́gbọ́n o ẹni tí ó bá ti kọ̀ tí ò fi kọ́gbọ́n like you said not quite. ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá ẹ máa sọ̀rọ̀ yín lọ wọ́n á ṣẹ́tù yẹn ẹ máa sọ̀rọ̀ yín. tí ò fi kọ́gbọ́n tí ẹ máa bá ní gbogbo ohun tó sọ láti bẹ̀rẹ̀ dópin irọ́ ni. wow. yes sir irọ́ gidi ni irọ́ tó ti nu rọ́ wá but kò sí time láti proof ẹ̀ but mo mọ̀ pé kóòtù máa proof ẹ̀ fún wa. so yẹ yín sà I only respect the word Oríyọmí àti nítorí Oríyọmí ń perform ní country ni mo respect ẹgbẹ́ tó kù kò lè mi lè fẹsẹ̀ mi lọ bẹ̀ tí wọ́n bá wá fún arrest nobody above the law ṣùgbọ́n orúkọ yẹn àti nǹkan tí orúkọ yẹn ń perform ní country ló gbé mi wá ẹni tó pè mí mo sọ fún un mo ní nǹkan tó máa jẹ́ kí n wá nìyẹn nítorí tẹ́yìn bá dúró lórí ààrẹ mo sọ pé kí everybody kí ẹ̀yin gan rẹ́kọ̀dù ẹ̀ lẹ̀ everybody pé fún wípé màálù sílé yẹn mi ni màá pa I'm still maintaining my point statement get to the point of the sorry o mo sorry o so ti yẹ yín sìn and there is something English people call body language a máa ń èmi ò wo program kankan ẹni tí mo bá rí pọ́gbọ́n jù mí lọ ni mo máa ń wo program ẹ̀ which I choose you as one of the person mo dẹ̀ máa ń kọ́ ọgbọ́n so mo sì tún sọ̀rọ̀ yẹn wípé èmi ni màá pa kó má rò pé bóyá òun wẹ̀yìn òun òṣòbí kan inú ilé yẹn gan ni màá ti wá pa ẹni tó bá pààyàn síbi wọ́n á pa ni ẹni tó mọ̀ pé tóun bá pààyàn wọ́n á pọ̀ òun tó dẹ̀ ṣe sẹ́ǹpọ̀ ó ní mission. ó ti rẹ́dì nìyẹn. so mashallah. bàbá bóòlù ọmọdé ò lè tó bá yẹn. yes sir ẹ ṣe sir. ẹ jẹ́ kí n mọ ìdí tí ó fi rí bẹ́yẹn lára yín bíkọ́ tẹ́ ẹ fi sọ bẹ́yẹn ó ti ka yín lára ni. sir Alhaji Adékúnlé Oríyọmí n tí màá ṣe ni mo sọ yẹn sir ìdí tẹ́ wá fẹ́ mọ̀ yẹn ẹni kó jáde kẹ́ni yẹn jáde tàbí kó pa fóònù mi ṣó yẹ yín sir àwọn ọmọ yòókù kí n tó dé láti prison I went to prison in Saudi Arabia àwọn ọmọ tó kù ó ti lé wọn jáde ó ti chase wọn jáde nínú ilé ó wá lọ ra lé ẹni tí ó bá wa ra lé Alhaji Waidi òde tó ní wálé ìdòtẹ́ tó wà látẹ̀ndà mi ì mọ nǹkan tí mo ṣe fún un right but ṣe rí ète obìnrin tó lóhun tí ó lò yẹn mi ì tiẹ̀ mọ̀ pé ó lè construct irọ́ tuntun báyìí tí wọ́n bá sọ fún mi màá nírọ́ ni so gbogbo ohun tí ẹ̀yin tí ọmọ Nàìjíríà tí wọ́n bá ti kọ́gbọ́n sa ẹni tó bá pààyàn I'm still repeating that statement ṣebí wọ́n á pa ni mo fẹ́ káwọn ọmọ wa di ọmọ òrukàn wàláì tàlá ìṣúná bí láìla sí ilá wà mo fi gbogbo àjì tí mo ṣe búra mo fẹ́ kí àwọn mo ní nǹkan tí mo sọ nǹkan tí màá ṣe very soon ni mi ní ràn yàn sí gan mi ní ràn yàn sí o ẹ wo mi dáadáa kí gbogbo ọmọ Nàìjíríà wo gbogbo ẹni tẹ́ wà ń bí ẹ fi kọ́gbọ́n mi ní ràn yàn sí o. fúnra yín lẹ́pàá wọn. èmi Adékúnlé ni mo sọ bẹ́ẹ̀ ó bá wò kó pé rọ́ọ̀nì yìí ó lè wá láti yànníyàn Èkìtì kó wá máa nílé wa wọn kì í yàn wá jẹ kó yàn wá jẹ gbé so ti yẹn sìn kí n má gba time yín so ti yẹn sìn ni mo ṣe sọ pé kí n lè repeat statement yẹn ni mo ṣe sọ wípé mi ò fẹ́ abẹ́ aṣọ o wọ́n mọ̀ wádìí tó pa. bàbá. yes sir Alhaji. tí kankan bá ṣe wọ́n lọ́la àwọn ò mú yín. I'm ready. ẹ ro tàwọn ọmọ yín. Alhaji mo nígbà tó wò ó ti ro tàwọn ọmọ ẹ mọ náà àwọn ọmọ tí mo bí di àtẹ̀tìn àwọn méjì tètè ok ká ohun tí mo ṣe ní mi ò fẹ́ abẹ́ aṣọ ilé ọkọ kìíní kó pe bẹ́ńsìn kó púrúfù nǹkan tí wọ́n bá máa dá lóhùn ọmọ tó kọ́ bí kò ní bàbá ẹlẹ́ẹ̀kejì ṣe rí táìmù tí kò sí sóye yín sísà tí wọ́n bá pe Michael ọmọ ẹ̀ ní first born rẹ̀ gbogbo conversation mi àti ẹ̀ tí wọ́n bá bi Michael ṣe Christian wípé Michael ta ló ní ilé tí ẹ̀ ń gbé mo rán Michael university náà ọmọ ẹ̀ ní mi mọ ẹni tó su bàbá rẹ̀ máa ń pè mí ní aláàánú bàbá rẹ̀ wà ní ọjọ́ nbí so ti yẹn sìn mo fẹ́ gba nọ́mbà bàbá ẹ̀ mo pe ọ̀rẹ́ ẹ̀ tán jọ ń rìn this woman is a wicked woman ẹni tí kan bá ṣe lọ́la wọn á mú mi mo ní mo rẹ́dì kan wọ́n á mú mi sà gbogbo yẹn ló ti tì mọ́lé wrongly Oríyọmí ti fóun lé o Oríyọmí ilé tó Oríyọmí ti dáhùn láre ilé ó ti ẹnìkan mọ́lé recently tó ń pè ní Sunday yẹn ilé tó wù yìí ó ní mi ì mọ iye nǹkan tó claim ó sọ nínú ilé yẹn tí ó sì jẹ́ pé bàbá lọ tí ò bá ti jẹ́rọ́ kọ́lọ́ mọ́ gba àti sùn mi bọ̀ tó bá ti jẹ́rọ́ ni ẹni tó bá parọ́ mọ́ra wọn náà méjèèjì rádaràda ni ó fi lò gbẹ̀yìn ayé ètò kù
even gan so ti yẹn sìn ẹrù ẹ̀ṣẹ̀ tí ó rù tí ó mọ̀ ó pọ̀ tí n bá rí èèyàn kí n tó lè ṣe lánàá kò dẹ̀ sí bóbìnrin ṣe lè fáìn tó tí n bá ti wò lẹ́ẹ̀kan báyìí màá mọ̀ wò bí gbàgbé pé èèyàn fọwọ́ kan iná pé ṣé màá roko tí màá tún lọ roko sí nìyí. wọ́n sọ bíi pé àwọn làwọn rí jájẹ ńgbà yẹn pẹ̀lú iṣẹ́ oúnjẹ tí wọ́n ń ṣe. tí wọ́n bá bí gbogbo ṣe bí àwọn èèyàn ń gbọ́ wa báyìí tí wọ́n bá bí ọ̀pọ̀ èèyàn ní Saudi tẹ́ bá lè fún mi ní kí n pe èèyàn márùn wọ́n á máa sọ fún yín sir you travel wide ṣé kí n fi passport mi hàn yín kẹ́ wo iye visa kẹ́ wo iye tó wà ń bẹ̀ kẹ́ wo iye ìlú tó wà ń bẹ̀ n tó bá rí kó sọ mo gbà ó so ti yé yín sìn ọmọ mi obìnrin tó ń wá bí yẹn sójà ló lọ́ọ́ fi gbé ọmọ yẹn ló lọ́ọ́ fi mú ọmọ yẹn kúrò ní ọkọ ẹ̀ torí pé ọmọ ra ilẹ̀ fún ìyá ẹ̀ bàbá ọmọ yẹn ti kú sìn torí kó tó gbé bàbá ọmọ yẹn kú àríra torí pé ó ralẹ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó ní tí ọba ti ralẹ̀ fọmọ ọ̀hún. I'm saying the truth that is why I mention body language. sir mo fẹ́ bí ní nǹkan kan. Yes sir. but pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn tá a bá ní ká wò irú táìmù yẹn ó ṣeé ṣe kẹ́ ẹ lówó lọ́wọ́ lóòótọ́ drug àti 419. yes kò ṣe kó ṣe ṣe kí n lówó lọ́wọ́ Alhaji Oriyomi I have money which everybody knows that I have money. ṣé kò wá. container ni mo fi máa ń gbé ẹrù wálé tí màá gbé fún so ti yẹn sìn ṣé ẹni gbogbo tó ń ṣe yẹn gan ni ó mú mi decide láti ṣe tinú mi tí mo bá ṣe bí ẹni tó pààyàn tí wọ́n bá rò pé èèyàn bí kan tó sá lọ ni wọ́n máa wá káàkiri ẹ wọ́tọ̀ fẹ́ tó pààyàn tó dúró tì pé òun lòún ṣe ń kọ́ wọ́n lè wá mi tí nǹkan bá ṣe wọ́n lè wá mi káàkiri màá dúró tì í. ẹ̀ẹ́tì ti yín gangan. ẹ̀ẹ́tì tèmi gan tí òòrò yẹn ló máa jẹ́ kí n ṣe nǹkan yẹn. mo ní background information nípa ẹ̀ẹ́tì ti yín gan. I declared my health. I have partial stroke twice tí mo gbé kanú ẹ lọ sí Alexandra gan tó ti tẹ̀ recent one tó mú mi lẹ́ẹ̀kejì mo treat ní ọ̀nà yìí ẹ mú fóònù mi wá kí n fi bí mo ṣe rí ẹ̀yìn lọ sí tù ló mú mi lọ ta ibi tí mo ta yẹn tí bàbá yẹn kó tó lè rà tí o bá investigate ẹ mú ẹ wá sorry o mo fẹ́ fi kíní kan hàn wọ́n briefly ẹ jọ tí bàbá yẹn ò bá investigate ládùúgbò ara wọn chief alẹ́sìn lọ́yẹ́ ni so ti yẹn sìn tí o bá investigate ní àdúgbò kò ní ra nǹkan lọ́wọ́ mi and he knows I'm in the hospital so ti yẹn sìn so ó ti kú gbà. ó ti kú it's alright ẹ má wọlé bàbá ẹ má wọlé mo ń bọ̀ màmá ṣé kò wá ṣe pé àbí gbogbo níta níyẹn bóyá gbà ọdún wo lẹ lọ sẹ́wọ̀n sà. that is 2000 and mo dé ní 2007. fine mo lè lo 3 years. ẹ lo 3 years lẹ́wọ̀n sà ṣé kèsì pé gbàtẹ́ wà lẹ́wọ̀n yẹn lẹ ta ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ní case lẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú property yín tẹ́ fi ṣe case yẹn. ṣebí ilé lòun wà ṣebí mi wà lọ́hùn ṣebí prison lọ́hùn lèmi wà. ẹ náà mò ń sọ pé bóyá ní òfin sí nǹkan kan mọ́. irọ́ mi eternity even nígbà tí wọ́n wà nílé ọ̀rọ̀ tí mò ń sọ mi ìfẹ́ kí ọmọ gba ara ìyá òbí lọ sí ọ nígbà tí wọ́n wà nílé. ẹ bá ń gbẹ́nu sí kìnìún yẹn sọ. nígbà tí wọ́n wà nílé tèmi wà lọ́hùn mo ní ẹni yẹn sì wà láyé tó máa ń wá supply wọn lóúnjẹ lórí káàdì tí wọ́n á lò so yẹn káàdì tí wọ́n fi ń fò ẹni yẹn sì wà láyé ó wà very close to ilé ọ̀dọ̀ mi yẹn so ti yẹ yín sìn so n tí máa ṣe Alhaji Oriyomi ẹ̀yin lẹni lé yẹn pẹ̀lú ògo Ọlọ́run àti àtìlẹ́yìn Ànábì Muhammad. Yínká ìwọ ló ní ilé. Adé ṣé wọ́n ló ra ilé Adé ó dẹ̀ ń búra lórí irọ́ Adé ó ra ilé dádì ẹ bẹ̀rù èkìtì o pé kí ni nǹkan tó ṣe ilé nìkan lóní 27 years ṣé ilé yẹn lóní gbogbo bí mo tún bọ́ bọ́ọ̀tì ń lu Ìbàdàn yìí ó tún wà lọ́wọ́ mi bá mo ní ní ọmí mo ní ní Ìdó mo ní ní Ìdó mo ní ní Ìlọrin ṣé wọ́n lè lọ́ọ́ rà fún mi. ilẹ̀ tí mo rà fún Ìlọrin kọ́. ìwọ tó rà fún mi kí ló ń tó rà fúnra ẹ kí ló ń tó rà kan fúnra ẹ tó bọ̀ lọ́ọ́ rà fún mi dádì kí ló ń tó rà fúnra ẹ gbogbo ẹni mo forúkọ mi tó ń lọ convince mi wípé kí n fi orúkọ ọmọ òun sí wípé torí pé kí ni ọmọ mi àwọn ọmọ tó kọ́ máa bọ̀ fa problem pẹ̀lú ẹ ni mo ti forúkọ ọmọ ẹ sí òun ló convince mi gbogbo orúkọ mi mo fi sílẹ̀ lé mi gbogbo orúkọ mi láàrin gbọ̀ngàn tí mo ní ìgbọ̀kọ̀ dání mo kó lọ gbogbo ẹ̀mí kó dání wá bíbá gbogbo ẹ̀mí kó dání máa ń tọrọ ẹ̀yìn yẹn dádì máa yẹn sọ pé tọ́wọ́ pé òun mọ̀ ìpè kíní yìí pé fake ìwé lọ́fìtà wé fóun bọ́ọ̀lù ò ní ìrà lọ́wọ́ wọn ò fi ìwé yẹn ìwé wà lọ́wọ́ mi ó wà lọ́dọ̀ lọ́yà ìwé ọlọ fọ́ọ̀dù ìwé lọ́ọ́ fi tàwé fún wa yẹn kọ́ńfọ́tì èmi àti máa yẹn wà ní rẹ́kọ̀dì tí ó wà ní fóònù mi dádì ẹ jẹ́ kí n pílẹ̀ fún yín sìn ó wà níbẹ̀ ọkọ̀ ń pọ́n nígbà tí o fún kankan mọ́ ó bá fọ́ pọ́n fẹ́ gbọ́ nǹkan lọ́mi kí ló fẹ́ gbọ́ tí o fẹ́ pa mí fún kí ló fẹ́ pa mí fún òòlè mi pa òòlè mi pa wàá para ẹni òtútọ́ ọlọ́run ẹni tó bá lóòótọ́ ẹni tó bá lórí òdodo. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bẹ̀rù obìnrin tó bá wà látẹ̀kẹ̀ tí ó. wò nísìn lórí òtútọ́ wò mí wò wọ́n tó ń fẹ́ sí èmi nípa lọ́wọ́ lọ́run ẹ bá mi bèrè 27 years odi Saudi tana tuntun ìyẹn tó lọ Saudi ọ̀rí ìrànwọ́ kò jọ ń bẹ̀ gbogbo tó ń ṣe ọkọ òun ṣe fàájì òun ti wọ̀ kóríṣiríṣi ìwú tẹ́mi báyà ní ti máa ṣe ṣé ọ̀nà ẹgbẹ́ kó wá fẹ́ gbà lọ́wọ́ mi
ẹ dákun ṣe olóòṣè drọ́ọ̀gì tó ṣe drọ́ọ̀gì rí ó ṣe drọ́ọ̀gì rí wọ́n introduce mi ti drọ́ọ̀gì mo kọ́ fáwọn kan wọ́n lè dá wọ́n shit mi bẹ̀ mo dẹ̀ gbowó mi padà ó ṣe drọ́ọ̀gì rí láyé jìbìtì ló ń lù ó ṣe sàwọn mẹ́bàtà tó ṣe drọ́ọ̀gì ó ṣe drọ́ọ̀gì rí ó ṣe rí ni wọ́n lò ń pa. ìwọ tó ń ṣe informant tí gbogbo ayé mọ̀. mo dúpẹ́ mo ń ṣe informant mo dẹ̀ ń gbowó mo ń gbowó mo ń bá wọn sí ẹ̀rí ṣe tó láwọn tó ń ṣe fraud ní Saudi gbogbo àwọn iṣẹ́ tí mo ń ṣe yẹn mo ní ẹ̀kọ́ mo ní ID card kan tó wọ́n fi gbà mí mo ní ìwé ìgbẹ́lú ìwọ gángan èmi kan mo tún bẹ̀rẹ̀ ṣe mo ṣe lọ́nà tó fi ṣèwé èmi mo jẹ́ kó lọ́wọ́ kan ṣèwé èmi mo jẹ́ kó orí ìwé gbà àwọn ẹgbẹ́ tó kù kò lóní ìwé gbà. ẹ jọ sá jọ́sẹ̀ mi ti kàn pé ẹnìkan tó mọ láìfà méjèèjì kí n lè gbé fóònù sọ́dọ̀ yín. ọ̀ya ntẹ́yìn náà fẹ́ fi hàn mí ọ̀ya ó ti pè wọlé àwọn ọlọ́dẹ àwọn tó ń gbowó ọdẹ lọ́wọ́ mi náà landlord kìíní. kò síbi tó wà á gbé síbẹ̀ ni. màmá ti pe ẹlẹ́rìí wọn bàbá náà ti pe tiwọn ó court bàbá máa bá tún wọn pè padà ẹ jẹ́ kí káàtì ẹ̀ kọ́kọ́ wò yẹn ná níta bá lè ṣe lórí ẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ màmá ẹ máa sọ̀rọ̀ ẹ tẹ́ ẹ pé ògbé ná. ẹni tí ó ti kọ́kọ́ ra mọ́tò fún mi ra mọ́tò fún ọmọ yẹn ní Saudi that is wọ́n pè má àwọn náà mo ti pè wọ́n wọ́n ti débi wọ́n wà lórí fóònù wọn ní kàn pè àwọn. ẹ tó ra mọ́tò fún. tó ra mọ́tò àkọ́kọ́ gùn ní Saudi tó rà fún yín. bẹ́ẹ̀ ni Polo tí mo lọ gbowó lọ́wọ́ wọn tí mo lọ já owó yẹn lọ́wọ́ tí wọ́n á ní kí n fowó yẹn lẹ̀lẹ̀ àwọn náà wà. bọ̀ kí nìyẹn ṣe ní í ṣe pẹ̀lú ilé. rárá sà wípé ọ̀rọ̀ ilé là ń sọ. títí ilé àwọn ọlọ́dẹ tí wọ́n gbowó lọ́mù láti bàtà ti ra bẹ̀ tí mo attend meeting àwọn nìyẹn. tí ilé ni mo fẹ́ gbọ́. àwọn lọ́ọ̀yà tí ìwé ilé yẹn wà lọ́wọ́ ẹ̀ tó lọ bá mi gbà lọ́wọ́ máa Alhaji Waidi yẹn ìyẹn náà wà ń bẹ̀. mo lè bá àwọn náà sọ̀rọ̀. ẹ jẹ́ n pe lọ́ọ̀yà yẹn. hello sir. hello sir. good ẹ ti wà pẹ̀lú wa sir. ẹ ti yá ta ló máa sọ̀rọ̀ yìí sir. hello. ló sọ̀rọ̀ ló bá ń sọ̀rọ̀. ló sọ̀rọ̀. ní ara wọn kí lè korúkọ wọn. no story ẹ ṣe. láti ọ̀sẹ̀ bẹ̀lẹ̀. ṣé ẹ mọ bàbá yìí. sẹ́rí Alhaji. yes sir. mo ti kọ́gbọ́n ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ fún wa lẹ́ẹ̀kan. fún ọ̀rọ̀ obìnrin tí ọba kúndùn obìnrin jù ibi tí rìsọ́ọ̀tì ń jáde sí ni. sẹ́rí Ajangidi òun ló ní ilé. ẹ̀sùn kú omi rédíò yìí kìíní yẹn hàn wọlé. Ajangidi òun ló ní ilé. tẹ́ ẹ bá béèrè láti amúgbẹ̀kún lọ́wọ́ chairman olúga amúgbẹ̀kún náà ìkéyìn lọ sọ fún yín. irọ́ tí wọ́n yẹn pa bẹ̀yẹn ní ìsìn tó sọ pé àwọn lọ wọ̀ wà wọ̀sùn kiri. nígbà tó lọ bẹ bàbá yẹn nínú ilé tí ó wà tó gbé pé wọ́n lé òun ní wọ́n ti fowó kún owó ilé tí bàbá yẹn jọ tó lọ lọ́gbẹ́ kó lọ́ máa gbé ibẹ̀. bàbá yẹn ìyàwó bàbá yẹn pè mí wípé bàbá ògbẹ̀bẹ̀ o ìyẹn ìyàwó tí bàbá wà lọ́dọ̀ ẹ̀ ní ìsìn ṣùgbọ́n mò ń gbọ́dọ̀ tí wọ́n máa pa ní ìsìn pé kíní kan ṣọ́ọ̀bù tó ń sọ yìí tó wà lára ilé yẹn yàtọ̀ fún ìtí alẹ́sìlọ́yẹ yẹn rà nǹkan alẹ́sìlọ́yẹ tó rà ó ti ń tẹ bọ́tìnì káàkiri ní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ pé ó fẹ́ wádìí ẹni tó ní ilé kó tó kówó lé. so ṣọ́ọ̀bù tó ń sọ yìí ó ti fi ṣọ́ọ̀bù yẹn rẹ́ǹtì fún onígáàsì kan mínírààsì ló ń tà mẹ́fà yìí o lẹ́ni tó ń parọ́ òṣì fún yín nìyí o. àwọn ọmọ tó kó mọ́ra láwọn ọmọ tó bí síbi kan tó kó mọ́ra ń bẹ̀ àti ọmọ ẹ̀ méjì yẹn bọ́ọ̀lù làwọn ẹ̀ ń náwó dífà yẹn lẹ́ni o mínírààsì ló ń tà níbẹ̀ tó ń parọ́ òṣì náà báwọn ọjọ́ ìwòsàn gbé o ibẹ̀ ló ń gbé o. ilé tó bá ń wù yẹ ó ti ti Sunday mọ́lé nítorí ẹ̀ tó gbé Sunday lọ sí kóòtù. a ní kó lọ pléde Sunday jáde ká gbọ́ nǹkan tí Alhaji fẹ́ Alhaji sọ pé òun lòun rán Sunday ìṣẹ́ òun lòun ta nǹkan tí Sunday òun pé ó dẹ̀ lọ kílèmù almost 2 million ló kílò. so irọ́ gbáà lóbìnrin yẹn pa tẹ́ ẹ bá ti wọ̀ láti amúgbẹ̀kún bíbá yìí tí a bá sọ pé òun lọ ní Ajangidi tí wọ́n fi débẹ̀. ẹ wo chairman tó wà nídòó tẹ́ ẹ bá pè nísìn Alhaji yẹn gbé mọ́tò kan wọ ìlú yìí tẹ́ pé chairman yẹn bẹ Alhaji ti kókó ta fóònù Alhaji ló ń wò ta Alhaji ló ń wò ta mọ́tò yẹn. nígbà tí wẹ́dà kan ń ṣèkú mọ́ wẹ́dà yẹn ti kú nísìn tó bá kù díẹ̀ ká dé odò sí ẹgbẹ́lẹ́gbẹ́lẹ́ tẹ́ bá débẹ̀ bèrè ìyàwó wẹ́dà yẹn ti wà ń bẹ̀ àbálùkù ó sì wà ń bẹ̀. so irọ́ tí wọ́n pàjọ́ ń bẹ̀ yẹn Ajangidi ló ní ilé o nǹkan ló ní ilé o. ok sir ẹ ṣe sọ. ó tún wá sọ fún ẹlẹ́sìn lọ́yẹ́ 500,000 ẹ béèrè kẹ palẹ́sìn lọ́yẹ́ tó bá kókò kò lọ palẹ́sìn lọ́yẹ́ kókò fún 500,000. ok orúkọ yín náà kan sí sir. no story. no story ẹ ti padà sọ story náà. ẹlẹ́rìí àkọ́kọ́ látọ̀dọ̀ bàbá onílé ẹlẹ́rìí bàbá lélẹ́yìí o ó kù sókù sà. ó kù lọ́ọ̀yà tó gbé nínú ẹjọ yẹn. fóònù ọ̀ya ẹ pè tí náà. fóònù
Magaji. Alhaji. Fóònù màmá ìdá. Wọ́n kúkú ẹni. Wọ́n lọ hùkùkù sórí ni. It's alright. Alhaji. Mo ẹ pẹ̀lẹ́ ìtì náà. Ẹni tó tì mọ́ lé ọlọ́dẹ. tó gbé lọ sí kóòtù yẹn. Lọ́yà kan gbénú lé. Ẹrẹ́ ti màmá. Wọ́n láwọn èèyàn yóò gbé fóònù mọ́ màmá. Ẹ pẹ̀lú mi. Ẹ pẹ̀lú mi. Ẹ pẹ̀lú mi kó má jẹ́ tí wọ́n bá gbé wọ́n tún pẹ̀lú mi sẹ́nìkan ni ẹlẹ́rìí wọn. Wọ́n náà méjèèjì tẹ́ ń pé ògbé lọ́yà náà ògbé mọ́ ẹnìkan náà ògbé mọ́. lọ́ọ̀yà ti bá bọ̀dá ọlá sọ̀rọ̀ lánàá ó ti wá sùn. Màmá ṣé kèé ṣe pé bàbá ṣé kèé ṣe pé torí pé ẹ ń sọ pé ẹ pa ọmọ àyìn ni ọ̀jẹ̀ wọn gbé kọ̀. òun náà ni máà ń tí ó ra ìyẹn òun yẹ kó mú mi lọ òun ló mú mi lọ bá o. òun ló dààmú tó ń ṣe ogun tó ṣe tó yẹ ìta ó yẹ máa ra bí. onímọ̀ àtàwọn jẹ wáyà oníkọ́ ọjọ́ ẹ̀dẹ̀ bí àwọn yẹn máa kọ́tọ́ jẹ mọ́mọ́ náà oníkọ́ owó yẹn oníkọ́ tẹ̀wọ́n mílíọ̀n sí máa yẹn ó wá ń tó àríwá ti gbẹ́kẹ̀ lọ ṣé ìpínlẹ̀ láti pa pé máa yẹn. ẹ bá dáná ó ti gba owó yẹn lọ́wọ́ máa yẹn mo ti lọ́ọ́ máa yẹn kò sí fún àyẹ̀ fúra máa yẹn ni ó kàn dá yẹn pọ̀ máa yẹn ni ìyàwó ẹ̀ ni ó sẹ́ǹtì 920. Ta ló ń sọ̀rọ̀ yìí màmá. ẹni tí ó ra ẹ̀yìn tó mú mi lọ bá wípé kó fi 500 kún owó yẹn báwọn onídùn àwọn tọ́jú ara wọn èmi mo á sọ máa yà padà pè mí níjọ́ kejì láàárọ̀ ló ń sọ gbélé pẹ̀lú pé òun mọ kí n làwọn lóye kí ló mọ ní ẹ má fún lóhùn kan mọ́ torí kéèsì ẹ̀ tí ì ra ilẹ̀ kéèsì wà lórí ilẹ̀ yẹn máa yẹn ló ń sọ̀rọ̀. Gbogbo tí wọ́n ń sọ yìí náà ò tí ì tó ẹ̀rí fún yín màmá ebi n tó wà láti. Hello. Ẹ káalẹ́ sà. Orí Yomi Hamzat lórúkọ mi sà. Bàbá kẹ́pẹ́ fún wa sà. Màmá ni wọ́n ní ẹ mọ̀ nípa ilé yẹn pé àwọn náà nílé wọn. Wọ́n láwọn làwọn attend the meeting landlord. Wọ́n ní àwọn làwọn nílé. Wọ́n ní ọmọ àwọn ta ló nílé màmá. Ṣé bàbá ó lè tẹ́ bàbá náà kọ́ fún náà. Mo gbọ́ yín sí àdìsá. bẹ́ẹ̀ gbọ́ tì ní bàbá. Màá gbọ́ ti yín sà. ọ̀rọ̀ láàrin ọkùnrin àti obìnrin ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. Bẹ́ẹ̀ni. ní tèmi bá mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀bá kàn jẹ́ kí mi ọ̀dọ̀ ra sọ. Ìtẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ sọ sà. ẹ ṣe mo dúpẹ́. láti bí ọdún mẹ́sàn-án sí èmi lè ní gbọ́ owó àwọn ọlọ́dẹ àbí ọ̀rọ̀ mi ò ní ládùúgbò wa. gbogbo ìgbà yẹn sì ní ìyá ilé tí ó ń bẹ ní ọ̀dọ̀ yín ni nìkan ni máa san owó. àbọ̀rọ̀ mi ò yé yín. Ó yé wa sà. ọkọ wọn sì ní mo máa ń wo fisitọ ni ní àdúgbò ti wà. Fisitọ. bẹ́ẹ̀ ni wọn wá sí pàdé ọlọ́dẹ wa níjọ́ kan rí. Wow. ìdílé mà nù. Wow. Bàbá tó jókòó yìí fisitọ ní ládùúgbò yín. ẹgbẹ́ni ṣe mọ̀ wọ́n ní o ẹ foríjì ní o. Àkòsíjà bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n náà lẹ́sọ̀. torí wọn wá sí pàdé tiwa rí àjọ jókòó rí. nípàdé ọparí ti mọ̀ mọ̀. Ẹ ṣeun. Àmín. Ọmọ ìdí wá ń wá o. Ọya ẹ tún tíráì lómi o. Ọmọ ìdí wá ń wá o. Ẹnìkan ní màmá ló nílé, ẹnìkan ní bàbá ló nílé, ẹnìkan ní físítọ̀ ní bàbá ládùúgbò àwọn pé màmá làwọn máa ń rí àwọn ò kì í rí bàbá. So ó lè dùn tàwa náà láni wọ́n máa pe kọ́ọ̀lù ẹjọ́ ó dúró jẹ báwa la ni wọ́n pè. Another person. Hello sir. Hello. Ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. Orúkọ yín sà. Ọlábọ̀dé Àtúndé. Màmá sẹ́ ẹ mẹ́ni yẹn. Wọ́n ti gbénu lé yẹn rí. Wọ́n ti gbénu lé yín rí. Tẹ́nàtì inú lé yẹn ni. Bàbá ẹ dákun. Yes sir. Kí ni ẹ bá a rí sọ̀rọ̀ yìí o? Actually nígbà tí mi gbà lébẹ̀ ní ti bá ọ̀rọ̀ pa ẹ̀. Alájí wà ní Saudi ń gbà yẹn. Alájí àti àwọn ọmọ wọn ní. Wow. Ṣé kò sọ wọ́n lórí fóònù yìí? Ọwọ́ pọ̀ nbẹ̀. Ẹ pẹ́nu sí máìkì sọ̀rọ̀ sókè ọmọ Nàìjíríà ló gbọ́. Ní orúkọ yín mà. Orúkọ mi ni Hamzat Amira. Hamzat Amira. Bẹ́ẹ̀ni. Ọmọ mélòó lẹ ti bí fọ́kọ yín? Ẹyọ kan náà. Sẹ́yìn Hamzat. Dáàdi mi ló ń jẹ bẹ́ẹ̀. Ok Hamzat. Bí ká bá bàtí ọláyà àbí bá lọ́wọ́ láyà sọ yìí. Ẹ wà ní láyà yín ẹ̀ rámìlá ni. Àmì ẹ wá ní àtúnkà àtún kankan ká. Àti tú lè. Ní tú. Ọlọ́run ti tú lè. Ọlọ́run tú.
Hamzat kọyà àmì ìránù láyà yín o ẹ̀yin ṣe wá wọṣọ tó gbókọ rẹ̀ wà ńgbà tẹ́ mọ̀ pé fẹ́ kọ. mi kàn wọ́n sọ mi ò sẹ́wọ́ tó wà mẹ́. tẹni tọ́lọ́ ń fẹ́ nu bá ní. ẹ̀rọ àwọn ọmọ fi sọ́ńtà sí. kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ kó sọ nǹkan tó ń wọ́n ṣe. sọ tó ìbọn mẹ́jọ wa sọ̀rọ̀ tẹ́ni. ta ni ó sọ náà méjèèjì báyìí torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ tún dé lálẹ́ yìí o tí wàá sọ. ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ ti rọ nǹkan méjì àbí mẹ́ta gbámú nínú fọ́nrán eléyìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé kẹnu díẹ̀ kọ́lọ̀ máa ṣàánú wa o lórí onírúurú àwọn ìdílé àti onírúurú àwọn ẹjọ́ tó ṣàn gbé wá fún Alhaji Dr. Yomi Hamzat bẹ́ẹ̀ sì ni mo gbóṣùbà káre fún Alhaji fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ lágbára Ọlọ́run ọba Èdùmàrè yóò máa jẹ́ yín ṣe iléeṣẹ́ yín ò sì ní jóná láéláé òkè báyìí lẹ́ẹ̀ máa lọ lágbára Ọlọ́run ọba Èdùmàrè èèyàn mi ànírìjù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín lónìí bó bá tún ṣe ń lọ ẹ máa gbádùn wa lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà ni Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà atún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.